ẹ káàárọ̀ mo kí ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ̀yin bọ́dà mi ẹ̀yin tẹ́ tí mo jùlọ mo kí ẹ kojúmọ́ mo ń fi àsìkò yìí mo fi ń sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáyé pé security tèmi dálẹ̀ irú ẹkùn security network ni lórúkọ tí mo sọ tí mo dẹ̀ register ẹ̀ tí mo dẹ̀ ti gbé síwájú president wọ́n dẹ̀ ti gbà wọlé so mo wá ń fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ jẹ́ akíkanjú tẹ́ jù mí lọ àtẹ̀tẹ̀mí náà jù lọ tá a fẹ́ jọ fọwọ́sowọ́pọ̀ so mo fẹ́ kẹ́ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ bọ́ síta láti flush gbogbo nu rìsáàfù wa because a gbọ́dọ̀ fààyè gba àwọn pípù yìí kan gbalẹ̀ wa géèmù náà dẹ̀ fẹ́ gba òṣèlú nìyẹn bọ́n ṣe ṣe láyé ìjọba Jonathan nìyẹn tí wọ́n lọ káwọn Boko Haram wá pé kọ́mọ jíyàn pé kọ́mọ da ìjọba láàmú wọ́n tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ da ìjọba bàbá Tinubu láàmú láti pé kọ́mọ sọ pé ẹni pé gbogbo ògbóró wa òkè ilẹ̀ Ìbàdàn fararọ́ àwa la Yorùbá là ní gbà torí bàbá tí ń ṣèjọba Yorùbá ni o àwọn bàbá dẹ̀ ní ọmọ ẹni oníṣèjì bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì so ẹ má jẹ́ ká fàyè gba àwọn kírímínà olóṣèlú tán kó àwọn tẹ́rọ́rìsì sí abẹ́ torí tẹ́rọ́rìsì lẹ́ni tí máa ń pààyàn tí ń jiyàn pé tẹ́rọ́rìsì ni set understand ó lè mọ jẹ́ Fúlàní nìkan gan so ti anybody tá a bá ti bá nínú rìsáàfù wa kírímínà ni nǹkan tó bá mọ̀ kọ́ fẹ́ gbé ọmọ Nàìjíríà jọ gbogbo wa tó bá fẹ́ gbé nínú ìlú wa mọ bọ́ǹgbòrò kọ́ wa mọ̀ ṣiṣẹ́ kí gbogbo ayé rí ẹ kọ́ mọ̀lẹ́ ẹ̀kọ́ mọ̀nà ẹ ó lè lọ jókòó sínú rìsáàfù tiwa nílẹ̀ wa kẹ wá mọ pa wá kẹ mọ jí wa gbé àwọn olóṣèlú kan náà ń bẹ lábẹ́ ẹsẹ̀ yẹn àwọn olóṣèlú kan náà ń bẹ ń bẹ so mo rọ gbogbo yẹn brọdà mi ẹ má jẹ́ ká fàyè gba àwọn olóṣèlú yìí kan balẹ̀ wa jẹ́ kò sí kùkù kan kò sí gìrì kan wọ́n ní kíní kan bẹ nígbó tí ń dún màrú kò sí kankan tí ń dún màrú nígbó ìbẹ̀rù Ọlọ́run ni eléyìí tí ń ṣẹlẹ̀ yìí kì í sọ̀rọ̀ ọjà ìsìn Christian lèmi náà kódà second wife mi lọ Mẹ́kà mùsùlùmí ni mo ń kírun nulẹ̀ mi ń bínú torí pé èmi gangan lọ church lẹ́ẹ̀kọ̀ọ̀kan ti bá ráyè àwọn oníṣẹ̀ṣẹ̀ rẹ̀ làwọn tó bí mi so kí la wá fẹ́ mo bára wa jà fún kí sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ ká fèsì àwọn tẹ́rọ́rìsì tó ń pa àwọn èèyàn wa tó ń jí àwọn ọmọ wa ẹwà àwọn ọmọdé ọ̀la wa so ìyẹn ni kẹ́ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká gbẹ́sì ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan kálukú ní ṣe tiẹ̀ ọmọ Yorùbá kẹ́nà jọ ń gbogbo wa ẹ dákun ọ̀fọlọ́run bẹ̀ wá so irú ẹkùn security network ni mo dá sílẹ̀ mi lè gbowó fọ́ọ̀mù lọ́wọ́ anybody ìwọ tó bá fẹ́ join voluntarily ni kò ní nǹkan sẹ́wọ́ fẹ́ni kankan so a dẹ̀ máa fi phone number àwọn coordinator state kọ̀ọ̀kan sílẹ̀ tẹ́ pè wọ́n wọ́n connect ẹ̀ mọ́ coordinator local government yẹ tó lọ join ìwọ tó bá wù ní o voluntarily ni o kì í ṣe by force o so tá a bá dẹ̀ ti ń ba lọ ìjọba máa support wa wọ́n ní tọ́mọ bá sí apá òbí àgbè àwa la ní nǹkan wa ọmọ onílù onífẹ́ ó túlà wa ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ ẹ má jẹ́ ká máa dúró ní kó bá yá nǹkan níkan ẹjẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ kájọ jáde tán láti flush gbogbo nu reserve wa pátápátá anybody tá a bá ti bá nu reserve wa criminal yẹn kí ló ń wá nu reserve wa òṣèlú náà ń lo àwọn tí dẹ̀ ń bẹ́nu sẹ́yìn tó ń bẹ́ẹ̀ bí òṣèlú yẹn wọ́n fẹ́ fi bàjọba bàbá Tinubu jẹ́ ẹ̀ẹ́dẹ́ lè ṣe bẹ́ẹ̀ ẹ̀ lè bàjọba bàbá yẹn jẹ́ yóò ṣe second time torí pé ńgbà táwọn kan ti sin tí wọ́n tán ṣe second time kọ̀tẹ́ tó mú wọn ẹ̀ wá lè gbé àwọn terrorist yìí tẹ̀ fi ń bà mí jẹ́ káàkiri kẹgbẹ́ wá sílẹ̀ Yorùbá lọ́dọ̀ tí wọ́n bí nígbà tó mọ̀ rọ̀ wá ẹ dákun ẹ dákun fọwọ́sowọ́pọ̀ irú ẹkùn security network ní orúkọ security tí mo dá sílẹ̀ tí mo dẹ̀ ti gbé fún president tó dẹ̀ ti tẹ́wọ́ gbà so now ìdẹ̀gbò fọ́ọ̀mù lọ́wọ́ anybody kò sí bẹ́ẹ̀ kankan sanwó fọ́ọ̀mù wọ́n tó bá fẹ́ join voluntarily ni àdẹ̀jọ́ sí ni nígbà tó bá fi tó a month ẹ̀rí pé gbogbo ilẹ̀ Yorùbá free tí ò ní sí nǹkan kan mọ́ lágbára Ọlọ́run èmi gẹ́gẹ́ ni màá dẹ̀ lead fúnra mi yẹn sì mo fẹ́ ràn yẹn lọ èmi ẹ̀rí bí mo ṣe ń lọ tí gbogbo ayé ò rí bí mo ṣe ń lọ bí mo ṣe ń ṣe kò sáwò kankan ń bẹ̀ tó ti ń sábà wọnú gbó àlèmọ́ sí ara ìṣe fídíò tó rójógun là ń lọ bọ̀ ní gbòòrò ńgbà tá a bá ń lọ gbogbo ó rí wa àdẹ̀mọ́ ṣe ní state by state ni from Ọ̀yọ́ state to Ogun state to Lagos torí wọ́n ti wà wọ́n àwọn kan náà àwọn olóṣèlú kan tó káwọn kan jọ níta Ìkòròdú tó ní kọ́ mọ̀ síbẹ̀ àmú gbogbo wọn àdẹ̀mọ́ àwọn tá a bá mú tá a bá rí i pé ó ṣe kíní àpá àwọn ilé ìjọba lọ́wọ́ Ọlọ́run níjọba bàjẹ́ fún wa ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ìjà sọ fọ́ sọ́kọ̀ kájọ sí o dúpẹ́. Sunday Adéyẹmọ òòṣà nǹkan ò ní ṣẹ̀mí ẹ̀ Àdìsá ọmọ ẹlẹ́dìkún nǹkan ò ní ṣẹ̀mí ẹ̀ Sunday ọmọ Adéyẹmọ nǹkan ò ní ṣẹ̀mí ẹ̀ Àdìsá ní sẹ́ẹ̀ irú ẹkùn ní sẹ́ẹ̀ irú ẹkùn security network ní sẹ́ẹ̀ ọmọ Adéyẹmọ ní kẹ́ lọ darapọ̀ ẹ̀yin fáǹsì Yorùbáwùyí ìwòye àná ni mò ń pariwo fún yẹn ní Tinubu ò ní ṣe nǹkan kan Tinubu ò ní gbọ́ Yorùbáwùyí fi Tinubu sílẹ̀ mú ló máa ṣe nǹkan mú ló máa ṣe nǹkan ó dẹ̀ máa ṣe tó dáa fún wa nílẹ̀ Yorùbá ìwòye àná 23rd of May 2026
ní gbogbo yín bínú lórí péjì Yorùbáwùyí máa sọ̀rọ̀ sẹ́ Tinubu ò ní gbé fún Sunday Igboho ló máa gbé fún. Tí ẹ̀yin tí ẹ bá jẹ́ tẹ́ bá sọ̀rọ̀ tó ẹnu ọ̀rọ̀ dá lẹ́nu yín ẹ lè máa sọ kí Tinubu máa gbó sọ̀rọ̀ pa ká lòlò lèmi. Tinubu mọ̀ pé mi ń ká lòlò ó dẹ̀ mọ̀ pa wọ́n mi lọ. Tinubu náà ní fẹ́ kí n sọ̀rọ̀ kó pẹ́ kó tó dá sí tó wà nílẹ̀ yìí. Congratulations to us jàre Yorùbáwùyí fans, congratulations fún gbogbo ọmọ Yorùbá. Congratulations fún gbogbo akíkanjú ilẹ̀ Yorùbá. Àdìsá nǹkan ò ní ṣẹ̀mí ẹ̀, ọmọ aládìkún ò ní jábọ́ fọ́. Ọlọ́run ò ṣe, Àkànbí wọ náà ṣe òun. Àkànbí ọmọ olódò dẹ bàbá mi, thank you sir, you know I love you, you know kò ní pàtó wá ṣe ń sọ fún you know I love you bàbá, thank you jàrá. Àmọ́ àlè máa jà bàbá tó ọmọ máa jà every time ní ṣá. Thank you Àkànbí ọmọ olódò sledgehammer. Ta ni mo ṣe ta ló bínú ẹ̀mí mi mọ́ lù wọ́n pa gbà fún gbé fún jọ Àdìsá ní sẹ ẹ gbé fọmọ aládìkún ẹ gbé fún gbòòrò ìṣàyìn tèmi ẹ kú weekend. Báwo ni weekend lọ́dọ̀ yìí? Ṣó ń ṣẹlẹ̀ ń kẹjọ tí gbogbo ẹ ń dùn? Àdìsá ti sọ̀rọ̀, Àkànbí ti sọ̀rọ̀, Àkànbí ti pàṣẹ látòkè, Àkànbí ti pàṣẹ látòkè, Àdìsá ti sọ̀rọ̀. Ó ti dọ́dọ̀ Yorùbáwùyí, ẹ̀yin fáǹsì níṣẹ́ ìbínú mọ́. Mo rí pé lánàá yẹn fẹ́ lè gé mi jẹ. Ìwà yín nìyẹn, èmi àti ẹ̀yin fáǹsì Yorùbáwùyí aláì inú kí n fi yín gba pààrọ̀. Àbí kí ní kẹ́ dá àjọ bí $1 million èèyàn kọ̀ọ̀kan kí dẹ̀ gba number 1 kí dẹ̀ sá lọ. Yorùbáwùyí fans, I love you guys so much, you know I love you. Àwọn máa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe ni. Àwọn pípù yìí tí wọ́n wá sílẹ̀ wa, wọ́n fẹ́ balẹ̀ wa jẹ́, wọ́n fẹ́ gba ilẹ̀ wa. And kudos to Olúgbàgbé ọmọ Bàyàmù, bàbá mi Olúgbọ́n, you know I can't love you less. Kudos to bàbá mi Olúbàdàn, ọmọ Àjòròsùn, mi Adígbádéwọ̀lù, Adéwọ̀lù Ládọjà lórúkọ mi, nítorí wọn pè wọ́n ní Gbádéwọ̀lù. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọba pátápátá ńlẹ̀ Yorùbá, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìjòyè pátápátá ńlẹ̀ Yorùbá, ẹ̀yin ọ̀tọ̀kùnlú, gbogbo ẹ̀yin alẹ́nulọ́rọ̀, ẹ̀yin abẹnugan both online and offline. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Kí wo pé mo máa ń ká lòlò tẹ́lẹ̀ mi bá pè mí gan ni ìwọ máa ká lòlò yìí. Àwọn ìyá ìtọ́wá ta ló ń sọ̀rọ̀? Ẹni tó ń sọ̀rọ̀ èmi, the one and only Akálólé of Yorùbá land. Mo ti gboyè oyè wọn náà ló lé Akálólé of Yorùbá land. Ìyọlẹ́yìn tí ò pé méjì abẹ ní ọmọ tí ò ṣe pààrọ̀ ló ń bá yín sọ̀rọ̀. Yorùbáwùyí lórúkọ mi, Yorùbáwùyí ni mo jẹ́. Èní ni 24th of May 2026, ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2026. Mo wà níbi iṣẹ́ ní òru ni mo gba mẹ́sẹ̀gì wípé wọ́n ní wọ́n ti àpúùvù ẹ̀ o pé ìwé ẹkùn o tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n dá sílẹ̀, wọ́n ní bàbá ti tọwọ́ lù, wọ́n lákànbí ní ó yẹ gbóhùn sàn. We have to work together. Tinubu cannot do it alone. We will join hands together to protect, to defend, and to collect back our land. Wọ́n nílẹ̀ Yorùbá ti lọ, okay fine, tílẹ̀ Yorùbá bá ti lọ lọ́dọ̀ àwọn bàbá wa, ọ̀dọ̀ àwọn táwa nísìn a máa gbà padà ni. Ẹ bá mi kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹ má bínú, ẹ jọ̀ọ́, mo mọ̀ pé máa bínú pé Tinubu ò ní kàn máa, ẹ bá wa kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. At least tó bá pé Buhari ló wà ń bẹ̀ kò lè approve security network fún wa, because àwọn fámìlì ẹ̀ náà pa wá ńlẹ̀ Yorùbá, kò dẹ̀ ní fẹ́ ká pa wọ́n padà. Tó bá ṣe wípé Òbítẹ́rẹ́ǹtẹ́ ló wà ń bẹ̀ kò ní approve ẹ̀ fún wa. Tó bá pé Àtíkù ló wà ń bẹ̀, Àtíkù náà ò ní approve ẹ̀. Bẹ̀ Tinubu ṣe léyìí. Nígbà tó ń pariwo Tinubu release Sunday Igboho, ẹ̀yin ti TikTok ẹ pé mo win nìyí. Yorùbáwùyí mo ṣáà ń win ni, mo ṣáà ń win ni. Wọ́n ní kò ní fi Sunday Igboho lẹ̀, kò lè filẹ̀, ó sì fi negotiate fáwọn Fúlàní. Mo ní àṣà ò náà, àṣà ò náà, báwo ni Tinubu ṣe máa fi Sunday Igboho negotiate fáwọn Fúlàní? Kò ní filẹ̀ sẹ̀,
bí wẹ́rẹ́ báyìí náà ló fi ilẹ̀. A tún fọ̀rọ̀ security network àná lórí mi gbóná pé Tinubu ò ní gbé fún. Tinubu ti gbé fún o. Mi ìwà rí èkó tó tẹ̀lé bá mi dúpẹ́ lọ́wọ́ Tinubu kò dá o. Ẹ má wò wá bàbá Tinubu náà ẹ jọ. Ẹ má wò wá ẹ̀. Encourage more viewers to share. Ọ̀nà bá wa share video yìí. Thank you TikTok for telling me. Ọ̀nà bá wa share video yìí ká encourage yìí ká share kí bá wa share video yìí. Àdìsá ti sọ̀rọ̀. Dájí orí pàápàá ni mo gba message pé and since then mi ti sùn dìsín o. Ọlọ́run ṣàánú fún mi. Jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá kó bọ́ sí i. Ká má wàá jẹ̀bi papẹ̀ fún orílẹ̀-èdè Yorùbá tó bá wàá bọ́ sí kó má fẹ́ nìkankan ṣàwátì. Iṣẹ́ tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàfẹ́ dáwọ́lé Elédùmarè mo bẹ̀ nínú àánú ẹ̀ ni mo bẹ̀ àmọ́ pé kò sí bá ifẹ́ rìn torí òní mi alábọ̀dé máa wà Elédùmarè gbogbo alábọ̀dé tó bá sọ wípé Sunday Adéyẹmọ Ìgbòho ó máa gbàbọ̀dé fún tàbí àwọn ọmọ Yorùbá tí wọ́n fẹ́ jáde wípé láti fọ ilẹ̀ wa mọ́ kán sì kí gbogbo rìsáàfù wa kán sì kí bọ́dà wa tábárí anybody alábọ̀dé kò bá jẹ́ Fúlàní kò bá jẹ́ Yorùbá kò bá jẹ́ Haúsá kò bá jẹ́ Ìgbò anyhow tó bá wùn kó jẹ́ Elédùmarè bá wa sọ di fertilizer fún bá wa sọ di ajílẹ̀ fún àwọn nǹkan ọ̀gbìn wa bó ṣe máa da ajílẹ̀ lèmi ò mọ̀ o bó ṣe máa di fertilizer lèmi ò mọ̀ gbogbo ìwọ tó sọ pé security network tán gbé fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tí wọ́n approve ẹ̀ fún yìí ipò máa gbà bọ̀dẹ̀ láṣì àwọn alálẹ̀ wàá padà di fertilizer because àwọn nǹkan tó wà ní oko àwọn àgbẹ̀ wa tó ti kúrò lóko wọ́n ní ìdí ajílẹ̀ wàá padà di ajílẹ̀ wàá padà di ajílẹ̀ ní tó yẹ pé wàá padà di ẹran ọlẹ̀ Elédùmarè bá wa ṣó olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ìgbà tí wọ́n ti gbé fólóyè gan àyà mi ò já tó báyìí ọ̀rọ̀ ti gbé fún yín àyà mi tún wá ń já ṣùgbọ́n mo mọ̀ pé àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n wà lẹ́yìn wa mo mọ̀ pé Elédùmarè wà lẹ́yìn wa mo mọ̀ pé àṣeyè báyìí ni alákàn máa ń ṣepo àṣeyè ní Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ọmọ aládùúkún àṣeyè ló máa ṣe iṣẹ́ yìí kò ní fi aya di kò ní fọmọ di kò ní fàlámọ̀ rí ẹ̀ di wọ́n ní Balógun ti bógun lọ o Elédùmarè ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ gbogbo tákàrà bá kó ọnú epo ló máa ń kó jáde Sunday Adéyẹmọ Ìgbòho ṣá mo fi dédé àsìkò yìí mo fi bẹ̀ Elédùmarè mo fi bẹ̀ gbogbo alálẹ̀ ilẹ̀ Yorùbá mo fi gbogbo abiyamọ ayé abiyamọ ọ̀run mo fi gbogbo ẹni tí ó bọ́kú lọ́wọ́ àwọn agbésùmọ̀mí àwọn agbénipa ẹ̀ gbogbo àwọn tó wà lọ́wọ́ ìdè mo fi Elédùmarè mo fi ogun tó ń bọ́ lára wọn omi tó ń bọ́ lójú wọn mo fi bẹ̀ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá Àdìsá ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá Ọlọ́run àwọn ọlájọ́ tí ìyá bí ẹ Ọlọ́run àwọn ọlájọ́ tó yún ẹ dó sára ìyá Àdìsá ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ò ní ṣàṣetì ò ní ṣàṣenù ò ní ṣàṣeyọwọ́ ayé ò ní rẹ́rìn ẹ̀ ọ̀tá ò ní rẹ́rìn ẹ̀ ọ̀rẹ́ aláburú ò ní rẹ́rìn ẹ̀ alábọ̀dé kò ní gba àbọ̀dé ibi fún ẹ láṣẹ Èdùmàrè ò wá ní tẹ́ ò ní tí ò ní káàbùkù ò ní sọ pé kí ló dé tó dìde fúnlẹ̀ Yorùbá láṣẹ Elédùmarè Yorùbá ò ní dá ẹ lẹ́bi gbogbo àwọn tí wọ́n ti ganu kalẹ̀ pé a máa wo tó máa bá dé ẹni tó yẹ pé kò mọ̀ nípa iṣẹ́ ogun ó lóun fẹ́ gba security ẹni tó yẹ pé kò mọ̀ nípa kinní kan ó lóun fẹ́ gba security torí mo ti rí right up ẹnìkan lénìí tó ní kò mọ̀ nípa iṣẹ́ ogun wọ́n gbé security fún kí ló mọ̀ Yorùbá kinní kan Àdìsá ò mà ní jẹ̀bi o ò mà ní jẹ̀bi o ọmọ aládùúgbò ò mà ní jẹ̀bi ò ní jẹ̀bi o ò ní jẹ̀bi o ò ní jẹ̀bi o ò ní dààmú ò ní dààmú ò ní pasán ò ní rasán ò ní pòfo ò ní ròfo ò ní gúnlẹ̀ sébùté òfo ayé ò ní sọkà tán díẹ̀ sí ẹ o ọmọ aládùúgbò bí mo ṣe fẹ́ fún ẹ kó rí bẹ́ẹ̀ fún mi bí mo ṣe fẹ́ fún ẹ kó rí bẹ́ẹ̀ fún mi bí mo ṣe fẹ́ fún ẹ Àdìsá kó rí bẹ́ẹ̀ fún mi ò ní ṣubú dànù ò ní ṣubú dànù gbogbo abiyamọ ayé abiyamọ ọ̀run iṣẹ́ dọwọ́ yín o mùsùlùmí ni ẹ tó bá ti ń ṣe àdúrà jù ọmọ bá mi fi Sunday Adéyẹmọ Ìgbòho ṣá sínú àdúrà àti gbogbo ilẹ̀ Yorùbá pátá Kristẹni ni ẹ tó bá ti ń ṣe àdúrà bá mi fi Sunday Adéyẹmọ Ìgbòho ṣá àti gbogbo ilẹ̀ Yorùbá pátá sínú àdúrà oníṣẹ̀ṣe ni ẹ tó bá ti ń wúre báyìí bá mi fi Àdìsá sínú ẹbọ sínú ètùtù sínú ìwúre ẹ kẹbọ fín kẹbọ dà kí Elédùmarè kó ṣàánú wa lórí ẹ o ká má tẹ o ká má tẹ o ká má tẹ ká má tì í ká má dáràn lórí Àdìsá ká má sunkún kíkorò lórí ẹ ká ní Ọlọ́run Elédùmarè mo dúpẹ́ pé mo dìde fúnlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni kọ́rọ̀ wa ṣe rí àwọn bàbá wa kan ni wọ́n dìde tí wọ́n jagun ilẹ̀ Yorùbá tá a ṣe ṣáà wá ṣe wà lẹ́nìí tí Fúlàní ò ṣe tí ì gbalẹ̀ wa àwa náà tí wọ́n á dìde lásìkò wa ìpè tọ́
ó tó gẹ́ àwọn náà tún wá dìde ọlọ́run tó gbé wa dìde lódùmarè ló gbé mi dìde o jẹ́ mi ni mò ń ṣiṣẹ́ mi jálabámbí mò ń ṣe fàṣẹ lọ́tún fàṣẹ lọ́sẹ̀ ṣùgbọ́n tí má tún fàṣẹ ọ̀pọ̀ náà wọ́n tún wá ṣe ṣó lódùmarè ṣàánú fún mi o má jẹ́ ń tẹ́ o tó bá wuyì má jẹ́ ń tí o má jẹ́ káyọ̀ sọ pé àwọn náà ṣe kinní kan gbogbo ẹ̀gùn táyé ti pẹnu ẹ̀ kalẹ̀ báyìí kò gbọ́dọ̀ ṣẹ ìwúre mi kà ṣàìgbà o ìwúre mi kà ṣàìgbà ìwúre mi kà ṣàìgbà o ìwúre mi kà ṣàìgbà mo wò wájú mo wúre mo wẹ̀yìn wò mo wúre ìwúre mi kà ṣàìgbà bàtí wí ló máa rí 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 èyí awí yẹn àárọ̀ mọ́ bàtí wí ló máa rí àṣẹ Èdùmàrè àṣẹ Ifá àṣẹ Ọ̀rúnmìlà àṣẹ gbogbo ogun rẹ̀ pátápátá àṣẹ gbogbo alálẹ̀ ilẹ̀ Yorùbá àṣẹ gbogbo ẹ̀yin fáǹsì Yorùbá wuyì I love you guys thank you for staying with me with this journey o adúpẹ́ ẹ̀yẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ṣùgbọ́n ká tó gbọ́rọ̀ lẹ́nu Àdìsá ẹ̀yin èèyàn wá ẹjọ́ mo bẹ̀ yín ni ẹ má lọ ṣọ́ òru mọ́ mo fi Elédùmarè bẹ̀ yín ẹ má lọ ìṣọ́ òru mọ́ ẹ má lọ ẹ̀yin olólùfẹ́ mi náà ànífẹ́ yín náà ṣàwátì o ẹ má lọ sí ìṣọ́ òru mọ́ ní Kwara lẹ́ni ìsàwọn tó tún lọ sí ìṣọ́ òru mọ́jú ní Kwara State lẹ́ni ẹ wò wọ́n ti kó èèyàn 15 èèyàn 15 wọ́n tó pa èèyàn 3 nínú wọn ẹ má lọ ìṣọ́ òru mọ́ ẹ ṣàdúrà nu yàrá yín ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ̀yin ẹ wò ẹ ká tó lọ sọ́dọ̀ olè Sunday Adéyẹmọ Ìgbòho ẹ ká kọ́kọ́ gbọ́ eléyìí ẹ má lọ sí ìṣọ́ òru mọ́ mo fọlọ́run bá bẹ̀ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi sọ fáwọn èèyàn tẹ́ bá wà nílé ẹ má lọ ìṣọ́ òru mọ́. wò láti jẹ tàbí kan láwà ohun kan tó ṣẹlẹ̀ ní pé ọmọ ọlọ́mọ ìwọ wọnú ẹ̀mí ọlọ́jọ́ méje ni àwọn bá ń dìtì yẹn rẹ̀ wọnú ṣọ́ọ̀ṣì yẹn wò láti jẹ tàbí kan láwà ohun kan tó ṣẹlẹ̀ ní pé ọmọ ọlọ́mọ ìwọ wọnú ẹ̀mí ọlọ́jọ́ méje ni àwọn bá ń dìtì yẹn rẹ̀ wọnú ṣọ́ọ̀ṣì yẹn ẹ̀wọ̀n dẹ̀ dò lédi yẹn live ẹ̀wọ̀n dẹ̀ kidnap pastor ìwò láti bí jẹ tàbá ẹ̀ pastor làwọn akáàkiri orí ìwò ò lè rí ilé ẹyọ kan bíbá yìí inú gbogbo bí táwa ilé ẹyọ kan ò lè ẹ́fà rí tó bá ti bí ẹ̀dá tó bá ti ní wọnú ẹ̀mí inú ṣọ́ọ̀ṣì lọ wọnú ẹ̀mí tàbó lọ bímọ lídì wọ́n máa ń lu bàndìrì kẹmí wọ́n á gbé ọ lọ ó bá rẹ lágbà wọn báńdíìtì sórí ó tẹ lọ rẹ́kẹrẹ́kẹ́ ni. ẹ̀yin tẹ́ wà lórí kí ẹ ṣáà pé Nigerian soldier ló ń sọ̀rọ̀ yẹn ó ní pásítọ̀ làwọn ń wá báyìí ọmọ tó wá sí ṣọ́ọ̀ṣì ló lọ sínú ẹ̀mí ọlọ́jọ́ méje náà wọlé ẹ tó gorí òkè tó lòun wà lórí ẹ̀mí ó kó náà fi gbé padà wá sísàlẹ̀ ẹ tó wà lórí ẹ̀mí tó lòun rìnà lọ́wọ́ nígbà tí wọ́n dá pọ́nrán jọ fún ó kúrò lórí òkè bọ́ sórí ìsàlẹ̀ ọ̀rọ̀ yìí ẹni máa pé abádòbí ṣe sọ bẹ́ẹ̀ ni kò fọ́nì ṣùgbọ́n kò sínú ẹ̀mí tó lè wà tí wọ́n bá dá pọ́nrán jọ fún ẹ wàláhì ẹ̀mí asákò dára ẹ̀ wọ́n ti bá ẹlẹ́mìí sùn o wọ́n ti gbé pásítọ̀ lọ bákan ṣe máa rí pásítọ̀ bàbá yìí nísìn tẹ́lẹ̀mí bá wá lóyún sóyún Màríà ló ní àbóyún kí ló ní ẹ̀yin èèyàn wa fọlọ́ ọba bẹ̀ yìí ẹ má ní ìmọ́jú nísìn wọ́n ti kó èèyàn 15 ní Kwara State èèyàn 15 náà kó bọ́dọ̀ wọ́n ti rówó gbà wọ́n kó èèyàn 15 wọ́n tún pẹ̀yàn 3 ẹ má lọ sóòrù mọ́ ẹ má lọ mọ̀lúdì odidi sójà lẹ́ ń wò yẹn ó ní tó bá lọ sí kinní kan tẹ̀mí olóṣù kan bá gbé tó má jí ẹgbẹ́ lọ wàá gbára lágbo báńdíìtì ni èèyàn làwọn àwọn ọdẹ rẹ́rìn à ń sọ̀rọ̀ gidi wàhálà àwọn fáǹsì mi wàhálà ẹ̀yin fáǹsì wàhálà ọlọ́mọ mo fẹ́ lọ fi yín gba pààrọ̀ nígbà ẹ̀yin fáǹsì mi èmi ò ní pé ẹ̀yin fáǹsì mi ọ̀rọ̀ yín ti sú mi à ń sọ̀rọ̀ gidi rẹ́rìn kí ẹ lọ sínú ẹ̀mí kọ́ wá dá pọ́nrán jọ ẹ tó gorí òkè ní sọ̀kalẹ̀ wàhálà ò máa sọ̀kalẹ̀ tó máa kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ àwọn kọ́kọ́ rò bóyá òun rí àwọn màláìkà ni eliji alẹ́ ọjà màláìkà ni máa bó òun rí tó wọ́n fi gbá sí ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ojú ọlẹ́mi máa wálẹ̀ báyìí ni orí òkè tó wà á wà ẹ máa gbẹ̀mí nínú yàrá yín
ẹ máa gbẹ́mi nínú yàrá yín àmú gbogbo ọmọ tó lópin náà because wọ́n ti fún wa wọ́n ti gbé security network lórí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá irú ẹkùn tó di kọ́ wọ́n ti bàbá wa Tinubu ti nà wọ́n ti dán lóǹtẹ̀. Mr. Kazeem Ajala mo rí yín pẹ̀lú tap send ẹ̀dẹ̀ lu Abiola 223 God bless you I love you sir. Èyí tẹ́ bá ti dáwọ́ ló tap send tẹ́ ẹ̀ tí lu Abiola 223 ẹ jọ̀ọ́ ẹ má ṣe báyìí ọ̀rọ̀ yín ti sú mi o. Ní àná àwọn bàbá wa wọ́n bọ̀ táwọn gbé wọ́n ní wọ́n gbòòrò káàkiri ilẹ̀ Yorùbá wọ́n ní káwọn èèyàn má jáde tí after aago 9 kìnnìkan oníbà bàbá wa ṣe ń ṣe bẹ̀tì ní àárọ̀ yìí ní Sunday yẹ ká sáré lọ síbì kan olóyè ẹ jókòó mò ń bọ̀ wá gbé yín jáde o. ẹ̀yin èèyàn ẹ jáde o ilẹ̀ ti mọ́ o ilẹ̀ ti mọ́ ẹ̀yin èèyàn ẹ jáde kò sí kankan kò sí kú kò sárún o torí mi ò tún wá mọ̀ nǹkan tẹ́ tó ṣe léèsí báyìí àwa tá a kú wá kú náà àríkú mọ́jú àdàgùn 11 alẹ́ síta lánàá ságo 12 àríkú àràrún àtúnjáde níbi ọwọ́ aago 2 ságo 3 òru àtúnwákú àtúnríkú wọ pásítọ̀ ni tí bá gbájà ẹ̀ mú níwọ̀ tó ju ẹ̀mí ẹ̀ ti fọ́ yìí ìwọ náà wò àárọ̀ Sunday láwà everybody tó ń bẹ̀rù kó má já àárọ̀ ẹ bọ̀ dáràn o ẹ jáde o kò sí kú kò sárún o gbogbo èèyàn jáde kò sí kú kò sárún o olórí burúkú pásítọ̀ wà jẹni o ẹni ìyá pásítọ̀ ẹni ìyá olùfò ẹ jẹ́ mọ́ lọ ṣọ́ọ̀ṣì rẹ̀ mọ́ kó mọ́ kó sí náà lọ́dún náà ẹni ìyá olùfò. bàbá yóò gbádùn lẹ́yìn Sunday àwọn èèyàn ò lè bọ́ta tó jẹ́ pé láti aago 6 after five tó ti ṣe morning devotion tó wà pẹ̀lú màámi ọlọ́ba àfọ̀rúnkẹ́ láti àwọn akọ́kọ́ gbàdúrà wọ 5:36 by to 6 gan tẹ̀ ti pẹ́ jù àti màámi máa bẹ̀rẹ̀ àdúrà ní 4:30 ó máa jí àwa ní 5:30 a máa gbàdúrà lẹ́yìn yẹn báyìí jọlọ́fù àìsí màámi ló máa ń jí àwọn èèyàn pẹ̀lú chicken a máa ta sánsán báyìí ní àbí ká sí ẹ̀fọ́ ká gúnyán Sunday is for ẹ̀fọ́ àníyàn or ẹ̀gúsí àti iyán or ẹ̀gúsí àtàmàlà tàbí jollof rice tàbí fried rice yàtọ̀ kẹ́rà lọ́ba ń kẹ́yà mi ó gbọ́n pa oúnjẹ sísè tó bàbá mi ẹ ti ríra yín sìn kí wọ́n bàbá mi sí oúnjẹ fún bàbá mi padà ni èní Sunday àwọn èèyàn ò lè jáde nílẹ̀ Yorùbá everybody ẹ wà dúpọ̀ bóyá ẹ kì í pìlẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ wà dúpọ̀ bóyá dá ogun wàhálà ogun ti jà ńlẹ̀ Yorùbá ogun lélẹ́yìí o sọ̀rọ̀. ẹ̀yin èèyàn ẹ jáde o ilẹ̀ ti mọ́ o ilẹ̀ ti mọ́ ẹ̀yin èèyàn ẹ jáde kò sí kankan kò sí kú kò sárún o torí mi ò tún wá mọ̀ nǹkan tẹ́ tó ṣe léèsí báyìí àwa tá a kú wá kú náà àríkú mọ́jú àdàgùn 11 alẹ́ síta lánàá ságo 12 àríkú àràrún àtúnjáde níbi ọwọ́ aago 2 ságo 3 òru àtúnwákú àtúnríkú wọ pásítọ̀ ni tí bá gbájà ẹ̀ mú níwọ̀ tó ju ẹ̀mí ẹ̀ ti fọ́ yìí ìwọ náà wò àárọ̀ Sunday láwà everybody tó ń bẹ̀rù kó má já àárọ̀ ẹ mọ̀ dáràn o ẹ jáde o kò sí kú kò sárún o gbogbo èèyàn ẹ jáde kò sí kú kò sárún o olórí burúkú pásítọ̀ wà jẹni o ẹni ìyá pásítọ̀ ẹni ìyá olùkọ́.